máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún. Orúkọ mi ni Hassan Azeez, 46 years. Mo ń gbé ní gbogbo Ifo. Èmi àti ọ̀hún mi là ní iṣu. Lórúkọ ìyàwó yín. Aláyínká. Iṣu wo lẹ́nu? Ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ but ìjọ ẹ̀ ń fẹ́ lọ síbi iṣẹ́ wọn ní pé kó dáná fún mi. Ìgbà tí màá fi dé, wọ́n á bèrè pọ̀ ọmọ mi nǹkan. Wọ́n náà ti jẹ snap food lọ sí school. Wọ́n sọ pé báwo ló ṣe oúnjẹ fún un. Ó wá ní òun ti fún ní snacks jẹ. Àwọn oúnjẹ tèmi ní kó ṣe fún mi lọ. Ó náà òun tí ì ṣe oúnjẹ nǹkan sí. Bí mi ṣe wọlé nìyẹn, iṣu kan dẹ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n ṣáà ti gbọ́rọ̀ yẹn tàn pé àbúrò yẹn ti wá gbọ́dọ̀ wá torí mo ní family issue kan tẹ́lẹ̀ pé ẹni tí mo kọ́kọ́ fẹ́ wọ́n á gba ẹ̀ àwọn àbúrò mi gbé lọ́dọ̀ mi mo rí pé òun ló ba relationship mi yẹn jẹ́ mo dẹ̀ ti pè é má kó owó mi sọ́tọ̀ tó ní kálukú bá fẹ́ sẹ́ni lọ sẹ́wọ̀n family ẹ̀ wọ́n sẹ́ni àbúrò yẹn ṣáà ní issue tó di pé mo ṣáà fi lé mi dúró kíní yẹn ṣáà wà ní kóòtù pé ẹni yẹn padà mú àbúrò yẹn lọ sí ìtààmú tí wọ́n ń gbọ́n pé nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n sọ fún pé ṣé mo gbé bí nǹkan ṣe báyìí ṣe ṣẹlẹ̀ nìyẹn tí ò jẹ́ kí n gbọ́ wọ́n sọ pé ìwọ náà mi tiẹ̀ gbogbo wàhálà tó kó sí mi lọ́rùn mi fẹ́ mi lọ gbé bàjẹ́ mi kan tán pẹ̀ sí ìta ni wọ́n lọ gbé pẹ̀ tó máa ta sí àṣẹ owó tó máa fi ń ta báńgà ní gbọ̀ngàn àṣẹ inú ẹ̀ ní inú báàgì yẹn ló kó yẹn sí pé mi ṣe gbé pẹ̀ tó máa ta sáṣọ aṣọ yẹn tí mo da kíní sí ni ó wá fẹ́ kó kíní yẹn jẹ́ kí mi padà fi pẹtrol sínú aṣọ yẹn bóun ṣe ń sáré bọ́kàn tọ́ ọ̀bọ̀ nínú báàgì aṣọ tó dẹ̀ wọ̀ láìlọ́n iná yẹn ṣe gbà wọn ní pẹtrol yẹn wà lórí jẹnẹrétọ̀ tora ní òun ní ṣọ́ọ̀bù ta ilé jẹnẹrétọ̀ yẹn lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀yọ̀ ìgbà tí mo rí pé kíní ẹ̀ wá padà ẹ̀wọ̀n gbogbo yín pé ó máa tọwọ́ bọ̀ wọn láti gbé òun pẹ̀lú àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ lé lọ́dọ̀ tó jẹ́ níbọ̀ wá da omi sílẹ̀ àwọn ẹ̀gbọ́n mi wá bá mi fi máṣíìnì gbé lọ sí hospital àwọn àgbèdè hospital yẹn ìjọ kẹrin ìjọ kejì mo ṣáà gbé fáwọn láti lè torí mi kíní ẹ̀ ti padà ó ti kọjá òye mi ìgbàdàn ṣáà wà lọ́sítítù yẹn láṣà ń tọ́jú ẹ̀ títí ìjọ kẹrin sí ìjọ karùn-ún dájú wọn wá dé wọn sọ pé ibi tèmi tẹ torí tàbá wà lọ́sítítù yẹn mi lè pé kí n fẹ̀gbẹ́ lẹ́gbẹ̀ẹ́ fún níbi tí mo lọ́dọ̀ wọn mi kan ìgbà tí máa fi gbé wáyé máa pè mí yẹn pé dáàdì ẹ̀ ti dé nǹkan kan èrò wa ń bà mí. torí gbogbo ìgbà yẹn mo sọ pé kí n lọ rìpọ́tì ara mi wọ́n sọ pé wọ́n máa tì mí mọ́lẹ̀ ká nígbà yẹn mo ti wá mọ̀ kí wọ́n lọ síbẹ̀ wọ́n yẹn sọ pé wọ́n dé yẹn ju jìnnìjìnnì á mú mi mo dẹ̀ ti fún nọ́ọ̀sì yẹn bíi 1+ àwọn tí mi kan náà ti fún wọn ní owó eré yẹn ni mo wá ń sá káàkiri pé bóyá máa tún rí rárá o bíi 100+. owó mo fún nọ́ọ̀sì tó ń tìrìtẹ̀ ìgbà tí màá fi wá sáré padà dé ibẹ̀ yẹn wọ́n sọ pé dáàdì ẹ̀ ti wá mo ṣáà pè ní orí fóònù wọ́n sọ pé dáàdì òun náà ti wá nǹkan ọmọdé gbókè pé màá mọ bí màá fún un gbà yẹn lèmi fi wá lọ sí ọ̀nà French. Rárá mo níyàn kan náà tí mo fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ̀yin sọ fún ìyàwó yín pé mo fẹ́ lọ gbowó mi? Mo sọ fún bẹ́ẹ̀ nítorí ńgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ yẹn gan ìgbà tí mo wá pa fóònù mi ìgbà tí mo wá fi tan fóònù mi gan ó pé àjọ ń sọ̀rọ̀ wọ́n sọ pé kàkà bẹ́ẹ̀ gan pé ìgbà tí kò sí solution mo ò lè lọ síbi kankan lọ ṣiṣẹ́ ìgbà tó yẹ pé bóyá mo ní tájẹ́ ti pé mo fẹ́ ṣiṣẹ́ níbi kankan àbí nǹkan kan wọ́n sọ pé màá kúkú padà lọ fira mi sí station Ìgbògun. Ṣé fúnra yín lè wá lọ sí àgọ́ ọlọ́pàá ló wà mí? Fúnra mi ni mo padà lọ síbẹ̀. Ìjọ́ òun lè lọ padà lọ sí police station? Mo lọ síbẹ̀ ní on the 22 oṣù January. Ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ l'October? Bẹ́ẹ̀ sà. Iṣẹ́ wo lẹ ń ṣe? Bricklayer ni mo ṣe but mi ṣiṣẹ́ kankan ní gbogbo ìgbà yẹn. Sọ báwo lọ̀rọ̀ ẹni kó dáná oúnjẹ kò dáná oúnjẹ ṣe wá wò lójú débi pé ẹ dáná sun ẹ̀rọ? Iṣẹ́ oṣù ni Ọlọ́run ṣáà. Kí ló dé tó fi pẹ́ tó yẹn kó tó di pé ẹ̀yin ń ṣèwádọ̀ fara yín lẹ̀ nígbà tẹ́ ti di pé ọ̀rọ̀ ti rí bó ṣe rí látọ̀ tó bá ti kọ́kọ́ fara ṣùgbọ́n èyí tó jẹ́ pé lẹ́yìn oṣù bíi márùn-ún ẹ ṣe wá padà fara yín. Ẹ̀sán ìgbà gbogbo ìgbà yẹn mo ń sáré pé torí mo ná wọn sáìtì mi náà pé mo fẹ́ gbowó ńbẹ̀ sáìtì mi pé bóyá mo lè rí sáìtì yẹn ta kí n lè fún wọn ní kí n lè sẹ́ǹdì owó sí i pé kọ́ máa bá mi fi tọ́jú ẹ̀ tí n bá ti wá débì kan pé mo wá ti pe èèyàn pé mo fẹ́ ṣe nǹkan báyìí á ní tí n bá ti yọjú àwọn ò lè fún mi lówó nígbà máa dàbí pé mo scam àwọn. Ọtọ́dún mélòó lẹ ti fẹ́ rẹ̀? 10 years nìsín. Ṣé òun ni ìyàwó àkọ́kọ́ yín ni àbí níyàwó? Òun ni ìyàwó kejì. Ìyàwó àkọ́kọ́ ńkọ́?
ìyàwó àkọ́kọ́ mi yẹn irú nǹkan tí mo fẹ́ pé ó ṣẹlẹ̀ pé bó ìṣẹ̀lẹ̀ gangan ni pé èmi àti ìyàwó mi la jọ ń gbé àwọn àbúrò mi ń gbé ní ọ̀dọ̀ mi ẹ̀bùn tó ń bá jẹ́ pé àwọn èèyàn ti jọ ń ṣe tẹ́lẹ̀ ó kàn tẹ̀kọ́ náà wọ́n á kàn máa jà nítorí mo sọ pé gbogbo ìgbà tí òun fi ń gbé lọ́dọ̀ mi ẹ̀ bó ti gbọ́dún gan mo kì í jẹ́ kí mọ́ sí mi wá ní pé kán wá bá wa ṣọdún gan pé mi fẹ́ nǹkan tó máa di wàhálà ní pé kí peaceful lè wà ó lè jẹ́ mọ́mì tiwọn ni wọ́n máa wá sọ́dọ̀ àtọ́ máa ṣọdún mo bá dẹ̀ ti pẹ̀ràn máa yẹran tí n bá gbé fún mọ́mì sí mi wọ́n á gbé lọ mọ́mì mi kò kí n wá sọ́dọ̀ wa ṣọdún. ìgbà tẹ́ sá lọ sí Benin ṣe gbọ́ pé àwọn ọlọ́pàá ń wá yín. kí n tó kúrò nílé ni mo ti mọ̀ ọlọ́pàá ń wá mi. so kí ló wá dé tẹ́ fi yọjú sí àwọn ọlọ́pàá. gbogbo ìgbà yẹn náà kò sí owó tí mo fẹ́ fi ṣètọ́jú ẹ̀ kò sí lọ́wọ́ mi. wọ́n tẹ̀ fẹ́ fi ṣètọ́jú kó àwọn ọlọ́pàá ń wá yín wọn sọ̀rọ̀ ìtọ́jú. àwọn ọlọ́pàá fẹ́ kí n yọjú sáwọn but ibi tí mo lọ náà kò sí owó kankan lọ́wọ́ mi gbà tí mo ṣe rí èèyàn tó send owó sí mi. ipò owó lọ́mọbìnrin náà wà báyìí kò níbo ni ẹ̀wọ́ bàbá. ó sì wà bíbá yẹn níbi ìjà wọn. ó ti ń bẹ́ tàjẹ́ dẹ̀. wọ́n gbé wa dáàdì ẹ̀ wọ́n mi pẹ̀lú òun náà. mo ti mọ̀ pé mo ṣẹ̀ sófin téèyàn bá ń jínú ilé ẹ̀ tó ń jẹun rọrùn tó bá rò pé tí nǹkan bá ṣẹlẹ̀ tó kàn lo agídí kó mọ̀ pé ìjọba wà èmi náà ti mọ̀ pé mo ti ṣẹ̀ sófin nǹkan tí mo ṣe ni pé iná tí mo fi sínú báàgì yẹn tó tàbà lára iná yẹn mú èmi náà lọ́wọ́ omi ni mo fi sí ó mú mi lọ́wọ́ sẹ́mi ìparọ́ ó ti pẹ́ iná yẹn kàn ṣe fi mọ́ mi lọ́wọ́ kan fẹ́ ó kó aṣọ síta àtàṣà ọmọ mi lè kúrò ń fọṣọ lọ́wọ́ mi mọ aṣọ bẹ́ẹ̀ mọ́ pé kò ń ṣe ìgbà míì gan mi máa ń dáná tó bá lè lọ vest torí nǹkan tó ṣẹlẹ̀ yìí mo ò dé station gan rí àjọ tí mo ń báyàn mo ń ṣiṣẹ́ lẹ̀ tó tí mo ń ṣiṣẹ́ mi mo ò jalè.